Universal Culture Television, votre excellent carrefour culturel. Bí ẹnìkan ìdúnni mímì ṣàìmọ̀ forúkọ. Èmi ni tọmọdé tàgbà pè ní kábíyèsí Olúyọmí Musiliu, ọba Ògbóni ilẹ̀ Benin Republic pápátá títí dé ilẹ̀ Káàárọ̀-o-jíire. Èmi ni ẹlẹ́kẹ̀rin tó wà ní orí àlééfà ọba Ògbóni ilẹ̀ Benin Republic. Báyìí lọ́wọ́lọ́wọ́ mo wá ń fi àkókò yìí mo fi ń dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá, ọba tẹ́rẹrẹ kárí ayé, ọba tí ń pani tí ń jíni, ọba tí ẹnìkan kì í fi jẹ, ọba tó ń fi ara rẹ̀ jọba, ọba tó ń fọba jọba. Mo wá fi àkókò yìí fi dúpẹ́ ní ọwọ́ ààrẹ orílẹ̀-èdè wa Patrice Talon Guillaume Attanase. Mo tọrọ ní ọwọ́ àwọn ẹni tó ní ilé ayé àtàwọn àgbààgbà tí Elédùmarè kó kọ́kọ́rọ́ ilé ayé lọ́wọ́ àti àṣẹ Elédùmarè àti ìlà oòrùn àti ìwọ̀ oòrùn ní pé kó pe ní làákàyè tó péye àti ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà ara, káwọn ọ̀ọ̀ni ilẹ̀ àti àṣẹ Elédùmarè pẹ̀lú àṣẹ ní ọwọ́ àti ìdùnnú àti bí gbogbo ọmọ Benin Republic ṣe ń fẹ́ kó ṣe ìlú sí kí Elédùmarè ọba mi ọba aláàánú ọba àlékè ọlá kó fún ṣe. Nítorí ẹni tí a bá gbé sí iwájú ìlú, àdúrà ló tọ́ kí a ṣe fún onítọ̀hún abẹ́ ìbò. Nítorí a ò kì í ṣe àdúrà kó bàjẹ́ fún olórí. Tá bá ti ń ṣe àdúrà kó bàjẹ́ fún olórí, à ń ṣe àdúrà pé kó bàjẹ́ fún ìlú nìyẹn. Ẹ̀gà fẹ́nu ẹ̀ kọ́lé, ẹ̀gà fẹ́nu ẹ̀ tú. Àwọn ò ní fẹ́nu wa kọ́lé, àwọn ò ní fẹ́nu wa tú. Kò déédé gbéra rẹ̀ sípò nípa ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ọmọbìnrin náà lọ́kùnrin lóbìnrin ló gbé débẹ̀. Kò sì sí bí yàn ó ṣe mọ ẹ̀kọ́ jẹ tó tí ò ní ra ní ọwọ́. Ibi tó bá gbéra lọ́wọ́ ẹ súnmọ́ ní abẹ́nú, ẹ súnmọ́ ní kọ̀kọ̀ kí ẹni tí sọ kẹjẹ́ kó yẹ pé bó ṣe yẹ kí a ṣe ṣe ni. Ju pé ká bọ́ sójú agbami ká máa fẹ́ já ráǹgì ẹni tí a gbé síwájú. Mo wá fi àkókò yìí fi tọrọ ẹ̀mí gígùn àlàáfíà fún. Mo wá tọrọ àyè láti sún sí iwájú nínú ọ̀rọ̀ mi ni pé mo wá tọrọ ẹ̀mí gígùn àlàáfíà ara àti ìdúpẹ́ pàtàkì ní ọwọ́ bàbá wa Eminence Empire Mondial Ògbóni igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé Àbíbù owó lọ́bẹ̀. Mo tọrọ ẹ̀mí gígùn fún àlàáfíà fún. Ọ̀já tó fi ń pọn gbogbo Káàárọ̀-o-jíire lórí ilẹ̀ adúláwọ̀, lórí ilẹ̀ èèyàn funfun nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé tí ò já mọ́ lọ́wọ́, tó tún wá wà ní inú àwọn ẹni tí wọ́n jókòó láti dá ifá láti gbé èmi kábíyèsí Olúyọmí sórí àlééfà, tó sì dúró pé ǹjẹ́ tó bá jẹ́ ọ̀rọ̀ Ifá ni ọ̀rọ̀ Ifá lòun tẹ̀lé, òun ó ṣe ayẹyẹ, òun ó ṣe awuyewuye láti pé òun rí pé òun fi ọwọ́ sọ̀yà tóun ò gbé ẹ̀yìn ìbàjẹ́, ló jẹ́ pé ẹni tí Ifá mú táwọn onílẹ̀ mú tó nílé mi ògbódò ọ̀rọ̀ àyàn lòun ó dúró tì, tó dẹ̀ ṣe Ọlọ́run ò ní jẹ́ kó ṣàṣetì, àwọn ọmọ ẹ̀ náà ò ní ṣàṣetì. Tó bá fẹsẹ̀ sí ilẹ̀ alanu fún, tó bá nawọ́ a máa rí mú, tó bá nẹnu a máa rí pò. Mo wá fi àkókò yìí mo fi tọrọ ìfọwọ́sowọ́pọ̀ fún èmi ní gbogbo àwọn ọmọ Benin Republic káfàtà ní pé ká sowọ́pọ̀ ní orí ẹni tí Ọlọ́run yàn. Tọ́lọ́run bá yẹ ẹnìkan ká má gbógun, nítorí awo Ògbóni awo ìfẹ́, àánú, ìrànlọ́wọ́ àti ìdáríjì ni pẹ̀lú. Ká má sọ di awo gbóòrí opá gbóòrí obù lẹ́sẹ̀, nítorí pé bí ọ̀tá yóò rí wa ọba ọ̀run ó ń wò wá. Mo wá fi àkókò yìí náà kan náà fi tẹ̀síwájú ní pé ọdún à ń súnmọ́dún, ọdún súnmọ́ wa, á wọnú ọdún pẹ̀lú ayọ̀ àti ìdùnnú àti àlàáfíà. Àní ké mo gbé, àní ké mo rá, ẹni ẹlẹ́ni ò ní gba àṣẹ wa ṣe, kódà àgbà kò ní gba tọwọ́ wa dànù. Àwọn ọmọ ilẹ̀ Benin Republic káfàtà tó wà nílẹ̀ yìí àti òkè òkun wọn á kéré oko délé. Wọn ò ní ké ẹ gbà mí, wọn ò ní ké mo gbé, wọn ò ní ké mo rá, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wọn ṣe, àgbà ò ní gba tọwọ́ wọn dànù. Wọn ò ní káwọ́ sórí kí wọ́n fẹsẹ̀ janlẹ̀, wọn ò ní fìkà hálu ní ìbúǹbù, gbòrògbòdò ayé ò ní lù fún wọn jó, bẹ́ẹ̀ ni àbàrà ayé náà kò sì ní
kóhun báyò jàre ẹ̀fún èyí ní ṣe ọmọ alágogo dẹ èjì ọmọ alágogo òjé ni àti ẹ̀fún àti èjì ẹrú olùfẹ́ ní ṣe ẹnìkan ò ní mú mo lówó ẹ̀ kí kò lù pa ikú ò ní lù kankan pa nínú ọdún yìí a ní rin àrìn fẹsẹ̀ sí bọ́m̀bí o wá ro tiẹ̀ kò ní tọ́ sí wa ní kankan a wà ní rí ogun àdógún a ní rí àkóbá bẹ́ẹ̀ ni a ò sì ní rí àdàwábá ajé la fi ń ṣe ilé ayé ajé anamọ́náyé anayeye nama ajá filé wa ṣèbùgbé ànájẹ́nápò àání ní báǹkì àbẹ́ẹ̀gbọ́ ẹnìkan báyìí ò ní ní ajé ní gbèsè lọ́rùn àwọn aboyún ilé ní àkókò tèmi wọ́n máa bítíbitì rere àgànkọ́ wọ́n máa ti ọwọ́ àlàbòsùn wọ́n máa rí fi pa ọmọ lára àbẹ́ẹ̀gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n sì máa rí ọmọ yẹn gbíjó àbíyè ni wọ́n máa bí ẹnìkan ní àbíkú bó ṣe jẹ́ ni tó nítorí àwo tó fẹ́ ẹni tó dùbọ̀nù ọ̀rọ̀ tárúgbá sọ ó dègùn ó dàṣe tó ó di àbàwọ́ èṣù èyí tí mo wí lónìí kárọ̀ rọ̀ mọ́ mẹ́ta lẹ́ẹ̀kan sí wọ́n fi àkókò fi sọ ó di àṣẹ kẹgan òwúrọ̀ fẹ́ èyí tí mo wí lágbára àwọn àgbààgbà márùn kan tó lọ ja ìjà ìta ológbó gbẹ̀mí lẹ́yìn pé tí a bá rí ìtàgé àti ìṣàkè lọ́rùn máa ó di ẹni ọ̀wọ̀ láàmú fún àwọn làwọn ẹnìkan ṣe ń jẹ́ Awólọ́wọ̀ ẹni tó bá sọ pé òun ò ní fún Awólọ́wọ̀ àfàlẹ́ àwọn ọ̀ní ilé lọ́wọ́ nítorí ẹni bá fojú dọba àwòwò a máa wó ni àbẹ́ẹ̀gbọ́ ọba kì í dábàá àṣẹ lọ́ba má pa mo pàṣẹ àdúrà lónìí àdúrà mi amọ́lẹ̀ tó àṣẹ́gun ó dájọ́ lọ ó dé àṣẹ ìwà ìrìn dájọ́. Universal Culture Television. Votre excellent carrefour culturel.